láti lè ṣe rédíò mọ̀lẹ́bí family radio 88.5 FM tó kalẹ̀ sí ìlú Abẹ́òkúta. Akọ́tún ètò ọba ọlọ́rẹ̀ ní ìmọ̀dé sí etí ìgbọ̀yìn eléyìí tí Alhaji Akeem Olatunji tí wọ́n jẹ́ Arowo Adinni ilẹ̀ Kẹsàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti àwọn ìyá wọn méjèèjì. Bismillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá gbogbo wa. Ètò tí à ń gbọ́ lọ́wọ́ òun náà ni ọba ọlọ́rẹ̀ tí èmi ọmọ yín Al-Ustaz Nurain Imran Akínyínká Àwòkọ Àkàndé aka Ojèrè tí mo ń jẹ́ agbẹnusọ tí bàbá wa tí wọ́n gbé ètò yìí kalẹ̀ Alhaji wa Abdul Hakeem Olatunji Àkànjí Arowo Adinni kẹsàn orílẹ̀ aṣíwájú àdínì ọlọ́run dá Sàràkí àdínì ìléwó orílẹ̀ tí wọ́n ọlọ́run jẹ́ àrí bàbá náà pẹ́ má jẹ́ kí wọ́n padà fọlágbètàn má fà á rẹ̀ ṣe wọ́n gbé ètò yìí kalẹ̀ ní ìrántí àwọn òbí wọn ní ìrántí bàbá wọn tí wọ́n ti lọ àtàwọn ìyá wọn méjèèjì Alhaji Abdul Wahab Ìṣọ̀lá Ọlátúnjí ìyá wa Àyìnkẹ́ Tókí Ọlátúnjí ìyá wa Rebecca Ọlátúnjí ọlọ́run kó bá a mú kẹrẹ̀ bá wọn tóbi dórí àfáà mi tí wọ́n ń bẹ́tò yìí bọ̀ tọ́lọ́fin ní kí tó dé nínú oṣù tá a wà yìí náà àfáà mi dáadáa Sheikh Ismail Abdulhamid Odushina tí wọ́n jẹ́ ọ̀tún ìmáàmù ní Kẹsàn orílẹ̀ tí wọ́n jẹ́ ìmáàmù ratib ní mọ́sálásí àdúrà mi gbà nínú ọlọ́run dá tí wọ́n dẹ̀ tún jẹ́ ọ̀tún olórí ọmọ kéwú fún gbogbo òkè ògùn lápapọ̀ ọlọ́run kó bá ṣe kún sí mi fún wọn bá ọlọ́run kó gbàbọ̀ wọn tóbi dórí bàbá tèmi náà Alhaji Imran Àkàndé Àwòkọ Akínyínká ọlọ́run kí ó bá mi kẹ́ wọn ọlọ́run kó bá mi kẹ́ wọn kó ṣe kún sí mi fún wọn bisimilayi kul huwa Allah. Àwọn òbí wa tí wọ́n kù láyé ìyá mi kárí gbogbo àwọn òbí tó kù láyé fún kálukú wa ọlọ́run kó járe wọn pẹ́ inna a'tayna. Èyí tí mo mú wá ní àkókò yìí òun náà ni al-khuluqul hasana ìwáre ọlọ́run sọ nípa ànábì wa Muhammad ọlọ́run ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana àríkọ́ṣe dáadáa ń bẹ fún yín lára ànábì Muhammad liman kana yarju Allaha wal yawmal akhira fún gbogbo ẹni tó gbà pé wọn ò gbẹ́ni tí ó nígbàgbọ́ nú ọlọ́run tó sì gbà pé wọn ó pàdé ọlọ́run lọ́jọ́ ìgbà kìyàmà wa dhakara Allaha kaseera bó bá rí bẹ́ẹ̀ kí ló nítọ̀ kó máa wá rántí ọlọ́run bá ní ọ̀pọ̀lọpọ̀ gbà. Eléyìí ló mú mi rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láàrin ànábì wa Muhammad. Ànábì jáde lọ́jọ́ kan wá ń bọ̀lé wá rí arúgbó kan tó rugi sórí ó mú ọ̀pá dání ànábì wá gba igi lọ́wọ́ ó gba igi yìí ó bá wọn gbé sórí ó mú ọ̀pá ìyá yìí ó fi sọ́wọ́ ó gbé sórí ẹrù ó wá fọwọ́ ọ̀tún tí ń fa ìyá yìí wá ń lọ sílé ìyá yìí wá ń sọ fún ànábì pé ìyá yìí ó sì mọ̀ pa ànábì ni ìyá yìí wá ń sọ fún ànábì pé ìyá ọmọdé kékeré yìí dákun ọmọ kan bẹ nílùú yìí wọ́n ń pè ní Muhammad má bọ́ ọmọ náà ṣe o tọ́rọ ọmọ yẹn mú ẹ̀sìn kan wá tó jẹ́ ó ní ẹ̀sìn yẹn ló dáa jù tí ó fẹ́ fi pa ẹ̀sìn àwọn babaláwo bàbá àwọn táwọn ṣe ó fẹ́ fi parẹ́ ọmọ náà mọ bú ni o má gbà fún o torí èmi tó ń wòye rẹ ọmọ yìí olórí àgbà ẹlẹ́yẹ ni mo jẹ́ nílùú Mọ́kà o àwọn ọmọ náà à ń wò ó ni afẹ́ bá tiẹ̀ jẹ́ ànábì kò sọ kankan ànábì gbẹ́rù délé ànábì báyà ìgbẹ́rù sẹ́gbẹ́ kan ó mú gi ìyá yìí tó fi rìn ó mú wọlé ó bomi fún ìyá yìí mu ànábì gbójú sí ìyá yìí máa gbójú sókè wálẹ̀ báyìí ó kàn rí pé mọ́lẹ̀ tán nínú ilé rẹpẹtẹ ní ìyá yìí wá ń béèrè wípé ànábì wá ń béèrè lọ́wọ́ pé ǹjẹ́ ẹ̀mọ ànábì yẹn tẹ́ bá rí ìyá yìí lóhùn òun ò sì fẹ́ mọ́ o ìyá yìí wá ní àbí wọ́n ni kò jẹ́jẹ́ wọ̀ ojú tí ìyá yìí ó pè sókè wọlẹ̀ báyìí ó rí pé mọ́lẹ̀ tán káàkiri nínú ilé òun ni ànábì ní tọ́ ẹni tẹ́ ń sọ bẹ́ẹ̀ ọmọ tẹ́ ń wí èmi gangan ni èmi ni o aṣíwájú ayé aṣíwájú ọ̀run ìyá yìí ní tó bá yẹ pé bó o ti dáa tó leléyìí tẹ́sìn rẹ̀ sì dáa tó látòní lọ mo gbà fún rẹ Muhammad láyé àti lọ́run eléyìí lọ́lọ́run fi sọ fún wa pé wa innaka la'ala khuluqin adhim èdè ànábì ló fi ń dáa jùlọ níwà tó bá dé gbogbo olùgbọ́ mi ẹ jẹ́ á fi wà kẹ́sìn káfẹ̀sìn kún wa iṣẹ́ ìwáre ẹ jẹ́ á fi kún ẹ̀sìn wa káwọn yẹn máa tara wọnú ẹ̀sìn ni ká máa tara wa jáde kó nínú ẹ̀sìn subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin gbogbo àwọn afáàmì tí máa dọ́rọ̀ fún àṣẹ Ismail ọlọ́run bá mi kẹ́ wọn bàbá mi Abdul Wasi ọlọ́run jẹ́ wọn pẹ́ bàbá mi àṣẹ Abbas ní mọ́kásí lulom ní àgbàlọ́ ọlọ́run bá ń ṣàlékún dáadáa wọn bàbá mi àgbà tẹ́rẹ́ àṣẹ ìjáwé yusuf tẹ́rẹ́ mufti dẹ́ gbọ́ àlímọ̀ṣọ́ ọlọ́run jẹ́ ara àfáàmì pẹ́ o máa fi wọn pa wọn lẹ́kún máa fà náà pa wọn lẹ́kún subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Ètò ọba ọlọ́rẹ̀ lẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán eléyìí tí Alhaji Abdul Hakeem Olatunji tí wọ́n jẹ́ Arowo Adinni ilẹ̀ Kẹsàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti ìyá wọn méjèèjì abiola ọ̀bálà kí ó gba lẹ́sìn fún wọn kí ó sì bá wa fi àwọn òbí wọn náà sí Aljannatu Firdaus. Àmín.